ìfẹ́ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò, mo fẹ́ ká lọ kábọ̀ kíá. Wọ́n ní pé àwọn ti ní boyfriend bíi méjì, woman yẹn dúró tà wọ́n, nọ́ọ̀sì ni o, ó dúró tà wọ́n. Nígbà tí ọkọ ẹ̀ gan tó bá ń pè, tó bá ń bá bẹ̀, tó bá ń ṣe kíní kan, àwọn máa wà ń bẹ̀. Gbogbo àwọn sọ pé ẹ̀rí, ó ti sọ nǹkan nù. Wọ́n ní bẹ̀rẹ̀ kọ́ náà wọ́n náà ti ṣeun. Àbúrò òun káwọn sábà ṣe ìbá àwọn ṣe ṣe, wọ́n bára wọn lájọṣepọ̀, òun dẹ̀ mọ́ o. But òun wá síbẹ̀ ni pé ìgbà míì gan, wọn ní àbúrò òun yẹ òun lówó, òun ò ní ṣe kíní. Oníṣòwò wájọ́ kan àbúrò wọn wá pa àbúrò òun pé kí ló ń lè ṣe àbúrò òun. Ó sọ pé àǹtí òun o, òun lẹ́nìkan tó òun fẹ́, ọmọ ènìyàn wà, àtọ́mọ ènìyàn wà wọn. Ó ní báwo ni kíní kan ọ̀n bá wọn sọ̀rọ̀, ọkọ òun náà wà ń bẹ̀ ó sọ̀rọ̀. Ṣùgbọ́n tó lọ tán, bí ọkọ òun ṣe send message àbúrò òun nìyẹn. Lórí fóònù àbúrò òun bó ṣe wọlé báyìí. Bí fóònù ṣe wọlé, ọwọ́ àwọn ní fóònù ẹ̀ wà. Àwọn mọ̀ nǹkan kan àwọn máa send message sí. Ó sì mọ̀ bọ́ yẹn lọ. Ìbílẹ̀ kan àwọn bó ṣe lè kọ́lé báyìí, àwọn kọ̀ọ̀kan ni. Ìwọ ó fẹ́ máa rí, gbogbo kíni káwọn kí wọ́n ní tàwọn, kíni kan, ó ní life àwọn kíni kan wá ní àwọn bíbí máa ní gọ́ọ̀tì o, bóun ṣe delete message yẹn ni. Òun delete lọ́dọ̀ títà àbúrò òun, nítorí wọ́n máa mọ̀ pé òun ti kà, so òun wá delete ẹ̀, òun wá fún ẹ̀ lọ. Gbogbo àwọn jọ wà pa. Bí mo nǹkan tó ṣe lọ́wọ́ padà sọ fún wa pé mo send message òun ò mọ̀. Ó ní ìgbà yẹn, ó ní òun fẹ́ kó òun lọ sọ fún àwọn ọmọ mi òun pé ìgbà báyìí ń ṣẹlẹ̀ but òun fẹ́ lọ sọ̀rọ̀ fún mi torí mọ́mí àwọn ní high blood pressure. Ọmọ kò fẹ́ páyà àwọn dànù ni. Ó ní àwọn ṣàdákẹ́, ó ní nǹkan táwọn á ṣe tóun wá ṣe fún ni pé wọ́n á pa àbúrò pé ó fẹ́ ṣe marriage, ó máa nídìí owó fún àjọ kíní kan. Wọ́n ní pé pé òun lájọ kan tó máa dá kíní kan, wọ́n bẹ̀rẹ̀ sí ń dájọ́ yẹn. Àjọ yẹn wà every week 13,000 bó ṣe ń dá nìyẹn. Oyún ṣáà ń dá jù bá ṣe dá nìyẹn wọn fún lady yẹn, wọn fún lady yẹn. Ìgbà tó wá yá after 6 months, wọ́n ní àǹtí òun bó làjọ kíní kan kíní kan. Má worry, àjọ ẹ̀ máa kàn ẹ̀, kò sí wàhálà ń bẹ. Ṣé bí every monthly 50,000, every week 13,000. Monthly sáà ní 50,000 naira tábùrò òun dá. Oníṣòwò dá fún 6 months, owó yẹ 300,000 bẹ́ẹ̀ ni. Wọ́n ní àǹtí wọn, òun fẹ́ lọ ra àwọn nǹkan tó ń tiẹ̀ fẹ́ wọ̀, aṣọ tó máa wọ̀ kíní kan kíní kan. Má worry, ó máa gbàjọ ẹ̀. Àjọ ọmọ ọjọ́ wedding wọn wá sílé àwọn. Má worry, ó máa gbàjọ ẹ̀. Nígbà tó wá yá, wọ́n á sọ fún ọ̀rẹ́ wọn pé nǹkan báyìí. Ó ní ọ̀rẹ́ wọn sọ pé ó mọ nǹkan tó máa ṣe. Wọ́n á invite àtọkọ ẹ̀ àtàbí ó lóun ò lóyún o, táwọn jọ ń wóyún táwọn ò ní. Wọ́n á invite ọkọ nígbà tó ń sọ yìí, ọ̀rọ̀ tó ń sọ yìí 2 years ni o. Wọ́n á invite ọkọ ẹ̀ pẹ̀lú àbúrò ẹ̀. Ṣé wọn kò fẹ́ fọ́kùnrin yẹn mọ́? Ó ní òun ò fẹ́ fẹ́ mọ́. Ó ní òun sọ pé òun ò fẹ́ fẹ́ mọ́. Invite ọkọ ẹ̀ pẹ̀lú àbúrò ẹ̀ pé òun máa invite òun náà sọ pé ó fẹ́ rí wọn lórí ọ̀rọ̀ owó yẹn. Wọ́n náà bọ́lá dìgbà lọ́wọ́ ọkọ gbogbo ọlọ́kọ òun ò jẹ́ pé kò sọ́kọ òun ṣe pé kò ṣe nǹkan tó lówó lọ́wọ́ bẹ́ẹ̀ náà. Ló ń sábà ọkọ sọ̀rọ̀ pé kó jọ ó ní business kan, ó ní ìfín kan, ó ní gbá kan. Ọkọ òun ṣáà fún òun lówó. Wọ́n sọ pé ó dàbí òun jẹ àbúrò òun ní 300,000. Ó lè ti fẹ́ bọ́ sí insult. Ó wá ní má worry máa fún un ní rárá o, èṣe máa fún un. Èmi ní kẹ́ fún tí máa fún un. Níbo kò ṣe send owó yẹn sóhun nìyẹn. Pẹ̀lú owó tó fún un tẹ́tẹ̀lẹ̀. Olóhùn ṣáà ní sọ pé òun yáwó lọ́wọ́ ọkọ òun. Ó dẹ̀ tún fẹ́ sanwó àbúrò òun oko fún òun. Òun wá lóun fẹ́ rí wọn. Àti níbo fẹ́ rí wọn ní ṣọ́ọ̀bù òun ti níbo fẹ́ rí wọn. Wọ́n ní ó fẹ́ rí wa, ó rí wa nílé pé rárá kíní kan, ó rí wa nílé, ó fẹ́ rí wa ní ṣọ́ọ̀bù. Ní ìṣàlẹ̀ òun ṣàmú ọ̀rọ̀ tó ń sàpò, òun ṣàbí sọ pé ṣọ́ọ̀bù ni, ìta ṣọ́ọ̀bù lòun jókòó láwọn jókòó sí. Ilẹ̀ ti súnjọ́ náà, jẹ́ gbága síbẹ̀. Ògbọ́kọ̀ náà sì ní torí owó tó ń jẹ kíní ló ń ṣe pé yín o. Wá mú àwọn táwọn jọ jókòó yẹn, wá ní ẹ wo kíní. Gbogbo wa bí mo ṣe send abẹ́ ìsọ̀kọ̀ wọn, everything. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá yín lájọṣepọ̀ ní wọn mọ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ra yín ni mo mọ̀. Ẹ̀yin méjèèjì, ọkọ mi àti àbúrò mi, ẹ̀yin méjèèjì wá. Ṣé ẹ fẹ́ pa mí ni? Láti 2 years ago ni mo ti mọ̀. Àmọ́ mo dákẹ́, mo dúró jọjú èní. Ṣé wá rí? Owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ tó ló fẹ́ fi raṣọ fún, ó fẹ́ fi raṣọ. Mo mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ni. Bá lè ṣe ń sọ̀rọ̀ yìí. Owó yẹ kí n pe ọkọ ẹ̀ tó fẹ́ kó wá jókòó báyìí. Ìwọ àbúrò òun, ìwọ ẹ̀yin méjì tí mo fi inú tọ́jú. Owó tó bá rẹ̀ mí, tẹ́ bá dé, màá ní ẹ má worry àwọn ọkọ mi àtàbúrò mi, àwọn lọ́run àtayé mi. Ẹ̀yin yẹn lè wá ń bára yín lájọṣepọ̀. Owó ló wà nídìí àbúrò mi tí ó sì ń di obìnrin ní ìta. Wọ́n kó bó ṣe wọ́n fún òun nìkan, ó ní girlfriend mi o. Ṣé o ti bímọ síta? Bó ti wọ́n yẹn ò dùn mí lọ́kàn mi pẹ̀lú ìṣe bóbìnrin ìta ni ó wá sí yẹn. Àbúrò mi gangan ló kú ẹ̀ wá rẹ́ sí. Ìwọ náà aláìní làákàyè obìnrin, ó wá yá bẹ́ẹ̀. Ó ń ṣọmọ kékeré o. Kájú pé ọmọ 12 years kan nígbà ó fọ́ sí ẹni, òní làákàyè ni.
20 something years ó dẹ̀ ń bọ́kọ mi lájọṣepọ̀ ó dẹ̀ fẹ́ lọ lé ọkọ tiẹ̀ gbóbí gbogbo owó tó fún mi tó ìwé abẹ́ ṣe wedding ìdí ti jẹ́ ìdí ti jẹ́ owó yẹn mọ́lẹ̀ kò lè sí nǹkan tó fẹ́ ṣe sí wá gbọ́ èmi ni kò má pariwo èmi ni kò má pariwo for everybody ó lè pariwo ló bá ní àǹtí mi ọkọ wọn bá sọ pé ṣé òun ló sẹ́ǹdì ẹ̀sìn àbò ní àbò lórí burúkú ni ẹ̀yìn ó rí ni gbọ́ voice note gbà tó sẹ́ǹdì voice note sí pé ó fẹ́ lọ́kọ kí bó ní tiẹ̀ fẹ́ dé ó rí mo sì kí rẹ́kọ̀dù ẹ̀ mo tún wá sẹ́ǹdì ẹ̀ síra mi látòrí fún ó rí gbogbo everything mo rí mi báyìí ó fẹ́ máa parọ́ òṣì bọ́rẹ̀ mo ṣe jọ ni pé babalágbájá ẹ̀ lè parọ́ eléyìí ojú koro ojú lélẹ̀ ẹ̀ lè parọ́ eléyìí ṣé níbi tó rò eléyìí dé báyìí kẹyà gbà ká mú ẹni kẹsì bẹ̀yàwó yín kó má bínú òun bá sọ pé kó bẹ́ta ni kó má bínú òun ò bínú fún kíni kó má bínú fún kíni ẹ̀tẹ̀ púpọ̀ tẹ́yìn náà sọ bá ní àbúrò bá ní àǹtí mi ìjọ èṣù ni òní èṣù ni òrọ́kùnrin mi ta kó lọ dó èṣù ni ṣé mo pé o ti máa gbé ilé mi tẹ̀tí bára yín sùn o kàn wá kí mi lásán kí ló wà ní kí àbúrò èèyàn ní nọ́mbà ọkọ èèyàn lọ́wọ́ so nǹkan tó wà ní kábùrú èèyàn ní nọ́mbà ọkọ èèyàn lọ́wọ́ so nǹkan tó wà ń bẹ̀ tó jẹ́ big deal àbúrò ní nọ́mbà ọkọ èèyàn lọ́wọ́ náà kí ló wà ń bẹ̀ ẹ̀gbọ́n ní nọ́mbà ọkọ lọ́wọ́ kí ló wà ń bẹ̀ ok ṣé n tó ń fẹ́ tó mú wájọ yẹn tí mo ní pé ẹ fún mi nọ́mbà ẹ tó bá ẹ fún mi nọ́mbà yìí o kẹ́hìn náà dé gba nọ́mbà tó bá ti ṣẹ̀yìn o mo mọ̀ gba nọ́mbà yẹn ni ṣùgbọ́n bẹ́ẹ̀ tí má pè tí má sẹ̀ gbogbo evidence sí ṣó máa fẹ́ ẹ mọ́ níbi tó ti gọ̀ nìyẹn tó ti ní làákàyè nìyẹn sọ́kọ mi lè fẹ́ ẹ kí ìfọkọ mi lẹ̀ gan tó o lè fẹ́ ẹ o ti ẹ̀ lójú sí o lè fẹ́ ẹ ebó ti ń do ẹ o lè fẹ́ ẹ èṣù ni iṣẹ́ èṣù ni àbí torí tọ́rọ́ kọ́ bọ̀ torí 5,000 10,000 ṣé kó má dògbọ́n ṣé kò ní fún ẹ tó bá fẹ́ fún ẹ lówó kó má bá ní àjọṣepọ̀ tó bá ní ìdí owó ṣé kò lè fún ẹ tó wá sọ pé àǹtí mi àìbá mi bọ́kọ̀ ń sọ̀rọ̀ kó fún mi lọ ṣé òun kò lè fún ẹ àmọ́ o ti bára ẹ jẹ́ lọ́dọ̀ mi wá gbọ́ kọ́ bọ̀ tí mo fẹ́ fún ẹ ò sí ló bá ní àǹtí mi iṣẹ́ èṣù ni náà má sọ pé ṣe èṣù ni ó dú ọkọ mi àbó òdú ọkọ mi àǹtí mi ṣe èṣù ò tí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni kò sọ sẹ́ẹ̀ kí n dáríjì àbí mo lè jà sí dáríjì ẹ ṣé o dú ọkọ mi àbó òdú ọkọ mi òdú ọkọ yín òun fẹ́ ọkọ mi àbó òfọkọ mi òun fẹ́ ọkọ yín òun ayé ẹ lóde ìwọ̀n fẹ́ ọkọ mi orí ẹ wo ìkà babalágbèjà ìkà ní Ọlọ́run dẹ̀ máa dá fún ẹ onígbò bó ṣe ń sọ̀rọ̀ ọkọ̀ òun òdún ha kò dún hín kò dún họ ní ṣe ó sì lè sọ̀rọ̀ mọ́ gbàtà ẹ̀ ń ṣe oko tiẹ̀ ń lé tóun bá tiẹ̀ ní làákàyè tóun ò kí ń ṣe bí wa tóun rò pé ọmọ ẹnìkan ni mí tí ò kí ń ṣe bí mi ni ọ̀nà tí mo mú ló mú abẹ́jọ́dẹ ni mo ti jáde òun tiẹ̀ wá rò yẹn wá gbéra ẹlẹ̀ wá ń bá ọkọ mi lájọṣepọ̀ òbí bẹ̀rẹ̀ dáadáa so ti rójú mi dáadáa mo fọ́ ló ń búra mo máa fi ayé ìsú ẹ èmi ò dárí jẹun o gbàdé ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ń tà sọ ló wà ní rékọ́dì kódà kámẹ́rà ń wò wá bẹ́ẹ̀ ni kámẹ́rà ń wò wá bó bá ṣe ń ṣe kámẹ́rà ń wò wá wọ́n rò bíyà gbogbo nǹkan tó ń ṣe yìí èlé parọ́ lọ́jọ́ ọ̀la owó ẹ̀ tó wà lọ́wọ́ mi wò ó kó ọkọ mi tó dó mo ti fi di mi wá fi di nìkan dé o nǹkan tó lè gbà ẹ́ lẹ́nu pé bí a kó o pé ọkọ ẹ jókòó tó fẹ́ jókòó kó o sọ fún mi pé ọkọ mi o ní ọkọ àǹtí ẹ òun dọ́kọ àǹtí ẹ o tó bá ti wá gbà láti fẹ́ fine o gbọ́dọ̀ sọ fún mi ní ìdọ́kọ àǹtí ẹ tó bá ní àǹtí mi kò ṣe tálàǹtí òfò tálàǹtí ẹ ó ní àǹtí ṣe nínú nǹkan tí mo ṣe fáwọn méjèèjì nìyẹn nígbà tí mo ṣe ń pariwo tó tí mo ṣe ń kẹfọn tó ó ní ọkọ mi ò dún kọ́ ọkọ mi ò dún ha nígbà tá a wá wọlé tí mo gbà tílẹ̀ sí tó ṣe òun páàkì mo ṣe gbọ̀tọ̀ wọlé òun lọ sùn pàtó wọlé sùn ìyá ẹgbẹ́jà mo fẹ́ rí ẹ òun ní òun ráyè mo tún lè ṣe òun ṣe òun ẹ̀ ṣe òun lọ ó ní ìyá ẹgbẹ́jà mo fẹ́ rí ẹ òun ráyè sẹ́ mi ìráyè àti bẹ́ẹ̀ rojọ́ kankan ẹjọ́ ló fẹ́ ro fún mi kí n má bínú ẹ̀mí bínú kí n má jà ẹ̀mí ò já ó ní àǹtí ṣeun mo wá true question yẹn sí yín torí kò tí mo fẹ́ ṣe mo fẹ́ send the voice note yẹn mo fẹ́ send ẹ sí ọkọ àbúrò mi ni ìyẹn tó fẹ́ mo fẹ́ send ẹ sí mi ní send ẹ sí ìyàwó mi sì fẹ́ fọkọ mi mọ́ opinion yín lórí ọ̀rọ̀ yìí kẹ́ wá sọ mo fẹ́ send ẹ sí ọkọ àbúrò mi tó ń fẹ́ mo dẹ̀ fẹ́ send ẹ sí mọ́mì wa ọdún mọ́mì wa ní high blood pressure o mo fẹ́ send ẹ sí wọn mi lè fẹ́ fi ọkọ mi yẹn mọ́ mi ì tẹ́ tẹ́tìlẹ̀ kí n tó sọ̀rọ̀ ẹ̀ fún wọn ó sì ń gorí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá tó bá bá mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo lè gbà fún wọn bó ní sí báyìí mo ti ń rí bí ìgbẹ́ inú ẹ̀kọ́ ti ń bí mi
àbúrò mi mọ̀ ìyá mi mọ̀ bá mi lóko rẹ̀ wá le sí